إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. السلام عليكم ورحمة الله وبركاته. Akí gbogbo mùsùlùmí ibikíbi tí ẹ bá ti ń gbọ́ wa. Gẹ́gẹ́ bí ẹ̀kọ́ èdè Lárúbáwá tí a ń bá lọ. So ìpín ẹlẹ́ẹ̀kejì náà fa'ilul lafif ibẹ̀ náà ni àwa tí wọ́n ń pè ní al-fa'ilul lafif al-maqrur. Ẹlẹ́ẹ̀kejì ni àwọn àlọ́sọ. Ní báyìí a ti kọ́ àwọn af'al madiyya. So òní àwọn af'al mudari'iyya òní a fẹ́ bẹ̀rẹ̀ sí máa wọ́n bó ṣe máa ń change bó ṣe máa ń rí nínú èdè Lárúbáwá. Tó bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lọ sí ojú board. Now so a ní láti pa ẹ̀kọ́ títẹ̀lé rẹ̀. Ṣàlàyé níbí báyìí kò yé o, so a máa lè ṣe àlàyé yẹn ní ẹ̀kúnrẹ́rẹ́ insha Allah. Náà الأفعال المضارعية àwọn ọ̀rọ̀ ìṣe tí à ń ṣe lọ́wọ́lọ́wọ́ àbí tí a máa padà ṣe. Àfẹ́mọ́ fa'il mudari ọkùnrin kan tí a dojúkọ wá. Láwọ́kọ́lọ́ fa'il madi ọkùnrin kan tí kò sí bíbá wá pẹ̀lú kakọ́ pé Adémọ́dé náà wáyà. Iṣẹ́ méjì láti lára fa'il madi kó tó lè di fa'il mudari. Iṣẹ́ aláwọ̀kọ́ á lọ sínú huruful mudawwara tó ń tọ́ka sí ọkùnrin kan tí sì mẹ́rin náà ní ìyá Adémọ́dé. Iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí huruful mudawwara ti wọlé tọ́ fa'il madi yóò fún fa'il fi'l ní sọ́kùn lórí fa'il fi'l àbá fatiha àgbàdàn lápò sọ́kùn àbá dàpọ̀ yadi yẹni wájú. So babu fa'ala yaf'ilu lọ́wọ́ tó túnmọ̀ sí pé fún anul fi'l rẹ̀ ní kẹsọ̀ àdọ́yánul fi'l àbá fatiha àgbàdàn lápò kẹsọ̀.
bákan náà tí yà tàbí wà bá dé gbẹ̀yìn ọ̀rọ̀ tó gbajúmọ̀ ó ti wúwo lẹ́nu, tó bá rí bẹ́ẹ̀ á gbajúmọ̀ dànù. Tó bá dà pọ̀ yóò di yẹniwí. Ọkùnrin kan tí kò sí níbí báyìí tá ń sọ̀rọ̀ nípa rẹ̀, ó ń gbèrò lọ́wọ́lọ́wọ́ àbí máa padà gbèrò. Tọ́ a fẹ́ mú fẹ́lò mùdọ́rì àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bẹ̀rẹ̀ wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fẹ́lò mùdọ́rì ọkùnrin kan tí kò sí níbí báyìí wá ó náà ní yẹniwí. Àtẹ̀mọ́dé alif náà ni ọdún bá jẹ́ ní fatiha, láàfin tó bá dé bá ní ó fún fatiha náà, àríyáfi tó dé bá ọba sunkún àbí fatiha sí ọba àdàpọ̀ yóò wá di yẹniwí yá ni. Àwọn ọkùnrin méjì tí wọ́n sì ń bẹ báyìí wọ́n ń gbèrò lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà gbèrò. Àfẹ́ mú fẹ́lò mùdọ́rì àwọn ọkùnrin tó pọ̀ tí wọ́n sì ń bẹ wá iṣẹ́ méjì láti iṣẹ́ alákọ̀ọ́kọ́ á lọ mú fẹ́lò mùdọ́rì ọkùnrin tí ń bẹ wá ó náà ní yẹniwí. Ṣẹlẹ̀ kejì á lọ sínú الأدوات التي تزيدنا في الأفعال الماضية في الأفعال المضارعية تنقش عن كتبه وانا وطايا دوم عرفت بعد ما يفهم دوم أنا عرفت دي أبصق ما في دوماسي تبا وادا بو يوادي ينويون tó tí wà tàbí yá tó bá dé láàrin ọ̀rọ̀ tó gba dómà ó ti wú lẹ́nu, tó bá rí bẹ́ẹ̀ àgbàdómà yẹn dànù. Tó bá dàpọ̀ nítorí kò ṣe pé tọ́ sọkún tí pọ́n jí bẹ́ẹ̀ tara pé yá yìí sọkún ní wà náà sọkún tó bá rí bẹ́ẹ̀ àgbàyà dànù. Tó bá dàpọ̀ tọ́ nítorí nìyẹn yẹniwí ò ní àwa ni wà dé láàrin ọ̀rọ̀ ó gba sọkún ṣùgbọ́n kí ni la máa ha tá a bá ti ha ó náà wọ́n ń pè ní sọ́ọ̀fù. Wà wù dé láàrin ọ̀rọ̀ ó gba sọkún harafi tó síwájú sí gba kẹsọ̀ harafi ẹ̀wọ̀ tí wọ́n sì máa ń fi wá fa òní dọ́mà tó bá rí bẹ́ẹ̀ á sọ kẹsọ̀ yìí di dọ́mà. Tó bá dàpọ̀ final answer wa jẹ́ yẹniwún. Àwọn ọkùnrin tí wọ́n pọ̀ tí wọ́n sì ń bí báyìí wọ́n ń gbèrò lọ́wọ́lọ́wọ́ àbí wọ́n padà gbèrò. Tọ́ so in tó jọ wí léyìí tá bá lọ wò náà Al-Qur'an ní Suratu Al Imran àrí níṣẹ́ tá bá lọ wò Suratu Al Imran àyà 78 àyà 78 Suratu Al Imran. So Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé kí ni o wa inna minhum la fariqan yalwuna alsinatahum bil kitab. Wọ́n sọ̀rọ̀ nípa àwọn ahlul kitab nípa àwọn Kristẹni àtàwọn Jíù wípé tírà tá ń gbé lọ́wọ́ yẹn o kì í ṣe ọ̀rọ̀ Allah. So Allah wá fún wa ní ìwé Al-Qur'an pé bíbélì àwọn nǹkan yẹn kì í ṣe ọ̀rọ̀ Allah, yẹn ò ní kì í ṣe ọ̀rọ̀ Allah ni wọ́n
ó wá ní aláwọn fún wa ní òwe pé kí ni o wa inna minhum lafariqa àwọn èèyàn kan bẹ́ẹ̀ náà àwọn tá à ń sọ yìí tó ti ń sìn yalwuna alsinatahum bil kitab tó ti ń sìn wọ́n máa sọ oríṣiríṣi ọ̀rọ̀ náà máa gbé wá láti lè kọ tírà lè ta sàbúrù minal kitab kẹ́lẹ́ bá wò bí àbí kìtàbù lọ́nà pọ̀ wá lálọ́nà tó ti ń sìn wa ma huwa minal kitab ohun ìkìsọ̀rọ̀ aláwọ̀ wa yaquluna huwa min indillah kódà gan wọ́n tún sọ pé ọ̀dọ̀ Allah ló ti wá tó ti ń sìn wa ma huwa min indillah tó ti ń sìn kò sí sátọ̀dọ̀ Allah ni ọ̀rọ̀ yẹn ti wá o àwọn náà kan tó wù wọ́n fúnra wọn tó ti ń sìn Quran òun nìkan ló kú báyìí nínú àwọn tírà tó sọ̀kalẹ̀ látòkè sánmà tó jẹ́ sí pé kí ni ó wà authentic lọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ṣé wàá Bíbélì àtàwọn tírà tó kù yẹn tí a fi ń ti àwọn ànábì yẹn kò sí mọ́ so àwọn olórí wọn àwọn ni wọ́n kọ àwọn nǹkan yẹn so wa yaquluna ala Allahi al-kadhiba wa hum ya'lamun wọ́n wà máa dá wọ́n máa sọ wọ́n máa parọ́ mọ́ Allah àti ìjíṣẹ́ wa hum ya'lamun wọ́n máa parọ́ mọ́ Allah ìpè ọ̀wọ̀ Allah ni wa hum ya'lamun wọ́n sì máa pé kí sọ wàhálà tọ́ ìtasáfẹ́ ló ta fi lọ mú àyà yìí wá ó náà ní yalwuna so òun wá láti ara ibi tó ti wá bẹ́ẹ̀ yẹn ní wá láti ara làwà so làwà ló ti wá bẹ́ẹ̀ yẹn làwà láti ẹ̀bá tìrì so làwà ibi tó ti wá nìyẹn so ti ń sìn gẹ́gẹ́ bí wá láti ara nàwà òun náà wá láti ara làwà so ẹ̀kún jẹ́rìí sí ìtàkọ́ yìí yẹnu wò náà so inshallah naam so inshallah ẹ jẹ́ ká dá dúró báyìí torí àsìkò tó bá di ilé ẹ̀kọ́ tí ó ń bọ̀ a gbìyànjú láti ṣe gbogbo àwọn af'alul mudari'iyya tó kù ṣùgbọ́n torí pé ibi báyìí ó máa ń nídìí àlàyé díẹ̀ ìyẹn àwọn ọkùnrin tó pọ̀ yẹn so ìyẹn ló jẹ́ kó gba àsìkò so tó bá ti wá di pé ilé ẹ̀kọ́ tó ń bọ̀ báyìí sìn láka máa wọ́ọ̀kẹ́ lọ ni so bá a ṣe gẹ́ẹ̀tì eléyìí ẹ̀yin náà ó ti mọ̀ inshallah adẹ ti ṣe ewé náà ní previous lesson náà so nígbà táwọn àwọn yẹn náà so tí yẹn ṣe so ká lọ wò nígbà táwọn yàkú náà so tí yẹn ṣe ẹgbẹ́ ta gẹ́ẹ̀tì so ká lọ wò owó náà ṣe rí so inshallah so subhanaka allahumma bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.